a máa ní kẹ́ lọ́ọ̀kì ẹ̀yin tá lájì ẹlẹ́ẹ̀ṣẹ̀ àwọn side chick àwọn máa wá síbí máa mórúkọ ọkọ yín wá ẹjọ́ ṣáwà sọ fún wọn pé àlè bá wọn ṣe nígbà tẹ̀yìn ìyàwó lélẹ̀ ẹ̀ ṣe a tún ti lọ́ọ̀kì eléyìí o. ọkọ mi ò súnlé mọ́ ọkọ mi ò wálé mọ́ ọkọ mi ti fi mí kalẹ̀ pẹ̀lú ọmọ mẹ́ta ọkọ mi ti fi mí kalẹ̀ pẹ̀lú ọmọ mẹ́rin àlè ló ń gbé kiri bí wọ́n ṣe ń náwó níta ni wọ́n ṣe bí ọmọ ẹlẹ́dàá níta àmọ́ ṣì bọ̀ àwọn ò fi kalẹ̀ ńlé pé pín ní báyìí wọn fi kalẹ̀ ńlé ìwọ ló ní ṣe ẹlẹ́wà yìí o tí wọ́n ń ṣe ẹlẹ́wà ìwọ fúnra ẹ ló máa ṣe é lé fúnra rẹ o ò ní láti rà lọ́wọ́ èmi Àjọkẹ́ ó ti yé báyẹn ṣé kí ni wọ́n ní díẹ̀ ní kó bá mi sọ̀rọ̀ máa fẹ́ ní full gist bó ṣe máa lọ ṣe ẹlẹ́wà ìfúnra rẹ nulẹ̀ ṣáàbà mi ra ẹ̀wà fúnra rẹ ṣó ti yé báyẹn ọkọ tiẹ̀ jẹ́ pé orí ẹ̀ ò straight torí ẹ̀ ń mì lọ́rùn ẹ̀ yẹn ó ti yé báyẹn ó náwó síta àlè ló náwó fún ó fi wọ́n kalẹ̀ ó ti yé bó ṣe ń gbé jíjẹ mímu nínú ilé òun náà ṣe kí ni ló ń gbówó skibisi ọmọ nulẹ̀ kí ọkùnrin bá lè ó ti yé iṣẹ́ ẹlẹ́wà yìí lọ lò fún ó ti yé báyẹn mi ì bá sọ́ọ̀bù mi fẹ́ káwọn ṣe kí ni àwọn àlè yẹn kọ́ tún lò fún wọn ó ti yé yín báyìí kò jẹ́ bó ṣe jẹ́ 1 mi 100. torí ìkọ́kọ́ rẹ̀ ń ṣe lé òun ṣe tọ̀hún wọ́n ní ẹ wá dè mọ́lẹ̀ wọ́n tún nílé iṣẹ́ ẹlẹ́wà lèyí o iṣẹ́ tó dájú ni ọkùnrin tí wàá dè wèrè mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni mo wá lọ sí comment section àwọn tí mo ti lọ wá fídíò yìí mo wá rí ibi tí àwọn èèyàn ti ń béèrè wípé how much èló ni I need it lóòótọ́ la mọ̀ pọ́kọ rẹ̀ sí ọ lóòótọ́ gbogbo ohun tí ò yẹ kó máa ṣe ní í ṣe lóòótọ́ kò múnú rẹ̀ dùn ṣùgbọ́n o wá rò wípé kí Ọlọ́run kó gba ẹ̀san fún ọ ó sàn ju kó o fìyà owó ara rẹ̀ jẹ lọ. ẹ má jẹ́ a gbàgbé wípé láti ayé àwọn ìyá ńlá wa ìwà ọkùnrin àti sí ọkùnrin ò yí padà o. ẹ má jẹ́ a gbàgbé wípé ọkùnrin òun ló ní kó rí oríṣiríṣi obìnrin kó wù wọ́n. ẹ má jẹ́ a gbàgbé wípé látorí yan baba ńlá baba wa oní márùn bẹ́ẹ̀ nú wọn mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́yọ̀kan náà sì ń bẹ́ẹ̀ nú wọn. nígbà tí ìwọ wá wò wípé o fẹ́ di ọkọ rẹ mọ́lẹ̀ ní ìsìn ṣéwọ náà gbàdúrà rú rẹ fún ọmọ rẹ. àwa wò wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ kàwé wọn ò níṣẹ́ lọ́wọ́ mọ́. àwa ń bira wa kí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kó mọ̀ ní àlùbáríkà mọ́. ní ìsìn obìnrin tó bá ṣerú yìí ní ìsìn sóò náà ò ti sọ bí ayé ọmọ rẹ̀ ó ṣe rí. nínú ìgbéyàwó a mọ̀ ṣẹra wa a sì mọ̀ dáríjìnra wa. tọ́ ọ bá ti wá rí i pé lẹ́vù tọ̀dọ̀ rẹ ti ń gèjì ẹ̀mí rẹ palẹ̀rù rẹ mọ́ wá ọkọ míì síwájú. má jẹ́ kí ọwọ́ ọkọ rẹ tọwọ́ rẹ bàjẹ́. àwọn kinní tán tà fún yín yóò ṣiṣẹ́ ń tòótọ́. ṣùgbọ́n ẹni tẹ́ ẹ bá ti mú orí rẹ tẹ́ ẹ ti fọ̀pọ̀ tí àwọn ará ọ̀rẹ́ ń béèrè wípé ṣọ́ọ̀ṣì mọ tó ń ṣe sá tó ní mo mọ tí mò ń ṣe náà. tí wọ́n gan tó o sì mọ̀ wípé kò mọ tí ń ṣe ìtọ́ ọlù fún ní ṣiṣẹ́. ǹjẹ́ yóò padà bọ̀ wá sípò? owó tí ń kó fún ọ ǹjẹ́ fẹ́ ẹnu rẹ ní fi ń kó o fún ọ? alábàjọ tí wọn náà ò fi mọ tó ń fi gbogbo owó náà ṣe. alábàjọ tí wọn náà wá ń sáré mọ́tò tó ń kọlù kẹ̀kẹ́. alábàjọ tó jẹ́ wípé bó o ṣe ń lù ú bẹ́ẹ̀ náà ni ò dún fún ọ kò lè dún nítorí pé ìwọ náà ò lè bímọ gìlọ̀tọ̀ kalẹ̀ kọ́ ọ pé láròlé kí obìnrin kan sì mú ayé rẹ kó bọ́ ọ bàjẹ́. ẹ jẹ́ á máa ṣe díẹ̀díẹ̀. mọ́ gbàgbé wípé kì í ṣe gbogbo òwà tíwọ náà wù ló tẹ́ ọkọ rẹ lọ́rùn.
gbogbo wa àjọ mọ́ manage ara wa ni. Nígbà ó bá múṣẹ́ ẹlẹ́wà tó ọ̀dà pọ̀ mọ́ alágàdàgodo tó ọ̀dà pọ̀ mọ́ wá nígbà àṣẹ bá pọ̀ jù lórí ọmọ ọlọ́mọ gan yóò fò sánlẹ̀ ẹlẹ́mìí ó gbà wọn ò mọ̀ wá ké ha wọn ò ní mọ̀ pé ètò ọ̀dàbò lójú ẹlẹ́dàá rẹ̀ lọ. Ọkùnrin mi ò lè tọrọ ò lè bá sísì lọ́wọ́ rẹ̀ mọ́ látàrí wípé ẹ ti bà tiẹ̀ jẹ́. Kò sí tí obìnrin mi tí ò lè fọ̀ fún ọkùnrin mu just because of wípé kó mọ̀ bá àfẹ́yàwó mi àbí kó mọ̀ wọ́n tẹ̀lé ọkùnrin kiri àbí obìnrin kiri. Ẹ̀san òkè o. Bí mo ṣe sọ ṣáájú nú àwọn fídíò mi ṣé ẹ rí 2025 ọdún èrè ni. Bọ́lọ́run bá fẹ́ san èrè tó o ti ṣe fún ọkọ rẹ fún èrè kí ló kó. Èrè kí ló fẹ́ kó. Lóòótọ́ ṣàjẹ́ pé méjì obìnrin ò dénú ṣùgbọ́n sán wá ní ọba tí ẹ jẹ́ kó mọ̀ bá fẹ́ yàwó mi kí gbogbo obìnrin lè rùn sí. Káyà mọ́ ń tátọ̀ ń lò yóò ṣiṣẹ́ ń tòótọ́ o ṣùgbọ́n mọ́ gbàgbé wípé expiring date wà fún yóò padà expire ni Camilla ni yóò padà kànjọ́ kan ni. Ṣùgbọ́n tó bá wá kánkọ́ ǹjẹ́ ọkọ rẹ̀ ó lè padà sí bó ṣe wà tẹ́lẹ̀ mọ́. Ǹjẹ́ tó bá wá kánkọ́ ìjọ ọmọ tí ò mọ́wọ́ tí wọn ò mẹ́sẹ̀ sọ̀ọ́ ní fìyà ọjọ́ alẹ́ jẹun. Àwọn ìbéèrè ní tó yọ ọmọ béèrè lọ́wọ́ ara rẹ̀ kó tó di pé wọ́n ò mú ọ lọ bí tó jẹ́ wípé ò ní lè padà mọ́. Torí ní ìsìn òǹkálukú ló ti wá di eléyìí mọ́ bọ̀ mẹ́jọ ọkọ rẹ̀ wá ọkọ gun ò ní àṣeyọrí látàrí wípé ọmú lọ bí ọmú lọ tán torí kíni. Nígbà tí ìsìnjú fẹ́yàwó bí ó bá fẹ́yàwó kì í ṣèwọ lọ́ọ́ bá bọ̀. Kí ló dé tó o fẹ́ pọ̀ ọmọ ọlọ́mọ. Ọlọ́run ó ṣàánú o. Nǹkan tí ẹ̀ ní kí ìfá wọn lówó ọ̀fọ̀ ògùn gbowó lọ́wọ́ ọkọ rẹ̀. Ẹ ṣàrántí àwọn ọmọ ẹ mọ́ torí ń tẹ́ jẹ lónìí kẹ́ ẹ fi bá ń tẹ́ jẹ lọ́la. Ló ọba ti torí kó lè mọ́ fún wọn 2000 5000 tó bá ti ẹ̀jọ́ owó aláyé eré ní ìbàdà. Mílíọ̀nsì tó yẹ kó mọ́ ó fún ọ lọ́jọ́ ọ̀la ń gbọ̀n bá sorí ire tó fi báyé rẹ jẹ́. Tó tún wá jẹ́ pé ọmọ tó yẹ kó mọ́ rọ́wọ́ yọ fún ọ ìwọ tún lọ́ọ̀ tún ṣe làálàá lórí wọn látàrí tó o ti ṣe fún bàbá wọn. Orí bákan o. Alájìkí òkú ní tàn ọkùnrin bó bá jẹ́ tán ọkùnrin náà ni wọ́n mú wá. Ẹjọ́ ò kì í ṣẹjú ara ẹni ká tún dà tì. Ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ èmi á mọ́ gbà àwọn èèyàn mọ̀ràn sọ́ọ́rí káyá mọ́ ń tá tó dáa jù láyé ó ní sí ọwọ́ rẹ̀. Sọ ọmọ wípé kíní yìí àkáǹtì mi ló wà ní tó bá wù mí mo lè fi rà. Ó yàtọ̀ sí wípé kíní yìí mo fẹ́ béèrè rẹ̀ ni ẹni ó fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ lé lóhùn òní. Tí obìnrin bá ní iṣẹ́ lọ́wọ́ ìwọ̀nba gan lójú rí ògbó ní òrà rẹ̀ mọ́. Ìwọ̀nba lọ́wọ́ mọ́ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ mọ́. Wọ́n sì kọjá ààyè rẹ̀. Wọ́n kọjá ààyè rẹ̀. Ní tí ò bá tó lónìí mọ̀ pé yóò tó lọ́la. Ṣùgbọ́n gbọ́ ọba wa tún wá dé wípé kò tún tó náà. Ní tó tún yọ tún jẹ lọ́la ó tún ti tò ní bàjẹ́. Orí bákan o. Alájìkẹ́rí iná o. Ẹ bá ń like ẹ comment ẹ share o. Ṣùgbọ́n ẹ dákun ẹ̀dẹ̀ẹ̀dẹ̀. Kó jẹ́ pé bí wọ́n náà ṣe lọ́ọ̀kì ẹ̀ ni àlè náà lọ́ọ̀kì ẹ̀ níta. Orí ọkọ ó padà yí ni o. Yóò padà yí ni o. Òun bá fún ọkọ sin sábẹ́. Wọn ò bá fún ọkọ ọmọ fi para. Kọ́ ọmọ rà sá. Yóò padà sunko náà njọ́ kan ni. Mọ́ tanra rẹ̀. Mọ́ tanra rẹ̀. Ọkùnrin tí ò ní wúlò ní padà wúlò náà ni. Kò sí ní tó orí ṣe sí. Ìwọ ni ọmọ bá yí ara rẹ̀ jẹ́ mọ́ bá yí àwọn ọmọ jẹ́. Mọ́ jẹ́ kí selfishness yẹ kó bá yí àwọn ọmọ jẹ́ kó bọ ọjọ́ ọ̀la wọn jẹ́. Ẹ bá ń like ẹ comment ẹ share. Ó dàbọ̀.